Welcome to ATYHO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so as for you to be notified whenever we upload another new video. Thanks. Mọ̀rọ̀ Ògún o, mọ̀rọ̀ Ògún o, mọ̀rọ̀ Ògún o, Ògún yè moyè, Ògún yè moyè, Ògún yè moyè, kẹrùn ó kú kéèyàn ó yè, afẹ́bọ̀gún nígboro ìlú Ọ̀ṣun lónìí, kéré àgbà gbogbo wa ànírí dògún. Ògún ó gbè wá o, anigi Ògún lójú òde, Àbẹ̀kẹ́ Ògún mojúbà bàbá mi, ọmọ ọba lóde Òṣogbo. Àbẹ̀kẹ́ Ògún mojúbà bàbá mi, ọmọ akérèmẹwé ọba lóye súra bàbá mi, àbùkè díẹ̀ sóògùn. Ògún ó gbè wá o, Ògún ó gbè yín o, Ògún ó gbè gbogbo ojú tí ń wò mí o. Ògún ò ní jẹ́ kí gbogbo wọ́wọ́ kọ̀ǹjọ́ tí ò nira bàbá mi, ò ní jẹ́ wọ́ kọ̀ǹjọ́ tí ó fẹ̀ jẹ̀wẹ̀. Ògún ó gbè wá o, ajíkọ́bí ikú ìdà tí mò ń jẹ o. Ọjọ́ tógún bá rọ̀dà ní ọ̀rọ̀ tọ́ya, Ògún lè nírè sí ọ̀yà lè nírà bọ̀. Bàbá mi ṣékélé làárọ̀ bẹ̀rẹ̀ ságàdà làárọ̀ bẹ́ẹ̀ni. Ògún ó gbè wá o, Ògún ó gbè yín o, Ògún ó gbè gbogbo wa, yóò gbè gbogbo ojú tí ń wò mí o, anigi Ògún lójú òde. Ẹni tó dájọ́ ọdún ní sọdún o, ìràwé ò ní dájọ́ ọlẹ̀ kó sùn mọ́ o. Àwa tá a dájọ́ Ògún wa là ó sì ṣògún lónìí o, gbogbo àwọn ọlọ́dẹ fẹ́ dé. Ògún ó gbè wá o, ajíkọ́bí ikú ìdà tí mú jẹ, awalawúlò òòṣà tí bara rẹ̀ lẹ́rù, awalawúlò òòṣà tí bara rẹ̀ lẹ́rù, awalawúlò òòṣà tí bura rẹ̀ sánwọ́n ìwọ̀n. Ògún ó gbè wá o, yóò gbé gbogbo ojú tí ń wò wá o. Ògún yè moyè, Ògún yè moyè, Ògún yè moyè, kẹrin ó kú kéèyàn ó yè. Ògún ò ní já rọ́yìn ní òun, àdúrà gbogbo wa ní ọgbà o, àásà mọ́dún o, àásà ẹ̀mí o, nínú ọlá ńlá ní owó ńlá o. Gbogbo òfìsùn wa tá a fẹ́ bọ̀gùn sí lónìí yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀, àṣẹ ti gùn, àṣẹ gùn ó rí bẹ́ẹ̀. Ògún yè, Ògún yè, Ògún yè. Ògún lákà yóò fi kalẹ̀, káyé ọmọ pẹ̀lú, yóò kọ́ dáa fún o, yóò kọ́ yẹ o. Ọjọ́ kankan ayé o, àwa náà sáà bá ṣàfẹ́mọ̀jà kankan ayé o, ọjọ́ fún ọba sọ, ọjọ́ gbogbo ọjọ́ yẹ mọ̀jọ́ yẹ lẹ́sìn. Ògún láká ayé o, Ògún bá o lọ́wọ́ fún mọ̀, mọ̀jọ́ èkó ní ìjà rẹ o, Ògún mọ̀fẹ̀jẹ̀ rẹ wẹ̀, mọ̀fẹ̀jẹ̀ àwa náà wẹ̀, ọ̀wẹ́dà ní í ṣe máa sọ, mọ̀jọ́ farapa o, mọ̀jọ́ oríjì èèyàn o, káfẹ́gun ọ̀tá Ògún bá bàbá mi láká ayé ọ̀sẹ̀ mọ̀ gbà lọ́wọ́ kan náà ṣoṣoṣo báyìí o. Ògún yè! Ọya ọwọ́ rẹ̀ ti báyìí Ògún yè, Ògún yè, fi ṣe bọlẹ̀ báyìí lẹ́ẹ̀mẹ́ta Ògún yè, bẹ̀rẹ̀ mọ́lẹ̀, Ògún yè, Ògún yè, Ògún yè, ọya rogborogborogbo, dáadáa, rogborogborogbo. Ọ̀kan Ògún láká ayé ọ̀sìn mọ̀lẹ̀, fọ́ọ̀kanlẹ̀ kó fi kàn yà tẹ́ ní ọ̀sẹ̀ bàbá mi, àdúrà rẹ̀ tó kàn. Ọ̀kan náà kákó gbogbo òbílé olórí ni àdúrà rẹ̀ gbà. Ògún yè! Ìyá kò ní gbogbo ọ̀sàdúrà sí. Ògún gbà, Ògún gbà lọ́wọ́ wa, ó gbà lọ́wọ́ wa, Ògún gbà lọ́wọ́ wa, ó gbà lọ́wọ́ wa, bàbá gbà lọ́wọ́ wa, ó gbà lọ́wọ́ wa.
orí ẹ̀ka rẹ̀ kọ́ ọmọ ṣàdúrà àdúrà gbà ó torí rẹ̀ ó bá ti dé ilé rẹ̀ wọ ló gbé kò ní sì kú rẹ̀ bẹ̀ ọ́ ra mọ́tò ẹ̀bẹ̀ ni àpèsè ìrò fún gbogbo wa náà àtàwọn ọmọ wa àdéhùn ní òkú òṣèré o òṣàtọ̀ wà létí ń ba rẹ̀ lẹ́rù kókó odò sí mìíràn ìpèlẹ́yìn ọmọ ìpèlẹ́yìn ẹni ẹ̀dá ń dá lóró ayé òní gbọ́ lóró òní dáwà náà dúró àwọn ìṣàkóso rẹ̀ tó wọ̀nyí Ògún yé bá a sọ gbogbo òdùkọ́ dẹ̀rọ mọ̀jà ríjà mọ̀jà rígbọn mọ̀jà rógun ikú o mọ̀jà rógun ọ̀fọ̀ o dákúndábọ̀ kì í dé nímọ̀ ìwo lásán Ògún o oore yèyé o bá a bomi ẹ̀rọ sí gbogbo ẹ̀ o àṣẹ ìyá mi o èmi ọ̀sẹ̀ ọ̀rọ̀ ìmọ̀tò ọ̀rà òsì láàrin láàróyè mọ́sẹ̀ nìkan ọ̀kan wa o láàdó àti rúbọ láàdó àrúbọ èmi lè àrúbọ láàdó àrúbọ àrúbọ láàdó àrúbọ àrúbọ ẹ̀yin ẹgbẹ́ mi o. ẹlẹ́gbẹ́ mi. ọmọ òun bẹ̀ yín ẹgbẹ́ ọ̀run o. ẹlẹ́gbẹ́ mi. ẹni tó fẹ́ pa mí dànù ni kó kúkú oró o. ẹlẹ́gbẹ́ mi. ènìyàn tó fẹ́ pa mí dànù ni kó kúkú oró o. ẹlẹ́gbẹ́ mi. ẹ bá mi pè é kí n gbọ́ o. ìyálóde. ẹ pè é kí n gbọ́. You are welcome to ATYHO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so as for you to be notified whenever we upload another new video. Thanks.